eléyìí ló ń pè ní apoyin tá a fi fi oyin bá àwọn ọ̀tá wa jà ibikíbi láti lè lo iṣẹ́ yìí ṣùgbọ́n a gbọ́dọ̀ fi jalè. Bóyá afẹ́fi wọ́n fi àwọn bàbá máa fi jagun láyé àtijọ́ wọ́n fi bọ́ọ̀dì ìlú jà àbí àwọn agbénipa àwọn gbọ́mọgbọ́mọ àwọn bandit àwọn tó ń pààyàn lẹ́kún iṣẹ́ ẹ̀ la máa fi bá wọn jà lọ́nàkọnà kò síbi tá a ti lè lo iṣẹ́ yìí kò sígbà tá a lo iṣẹ́ tí ò dá wa lóhùn bẹ́ẹ̀ ni mo sọ eléyìí ló ń pèlè apoyin la fi oyin bá àwọn ọ̀tá wa jà lélẹ̀ mi ì fẹ́ ká fi iṣẹ́ ìṣèkà o ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni ká máa fi ṣe ìdáàbòbò fún ara wa káwọn náà lè mọ̀ pa nìkan lọ́wọ́ bẹ́ẹ̀ ni òun ni mo fi iṣẹ́ ilẹ̀ omi ní ká fi jalè o ìdẹ̀ ní ká máa fi kún mọ́ nìkejì wa lẹ́kún fún ìdáàbòbò fún protection ó yé yín lágbàdo àdúrà yín àgbàdo òdèdè tí ẹ̀yin followers mi ẹ̀yin tẹ̀ ń follow mi inú mi dùn lọ́pọ̀lọpọ̀ so ẹ̀yin náà dẹ̀ máa jẹ àǹfààní àwọn iṣẹ́ tí mo fi ń lẹ̀ lágbára lọ́wọ́ bí a bá ṣe ṣe iṣẹ́ mi báyìí a máa jẹ́ fún yín ni kò sígbà tẹ́ ẹ bá ṣe tí òde máa da yín lóhùn bẹ́ẹ̀ ni mo sọ bó ṣe jẹ́ fún olúbikí tó jẹ́ fọ̀ sáyìn bí ká máa jẹ́ fún yín ni bẹ́ẹ̀ ni lágbára àwọn gbárùmọ̀lẹ̀ bẹ́ẹ̀ ni lágbára ìyá mi ò ṣòro mànìgà àwọn gbaṣọ má balẹ̀ bí agbára tẹ́ bá ṣe ń ṣe iṣẹ́ mi báyìí a máa jẹ́ fún yín ni bẹ́ẹ̀ ni àṣẹ́gun kí lẹ́ máa bá mi wá fún èròjà iṣẹ́ yìí ẹ lọ bá mi wá akèrègbè lẹ́ máa lọ wá tẹ́ bá ti wá akèrègbè yìí ẹ lọ bá mi wá oyin tó bá kó sójú ẹmu èyí tó kó sójú ẹmu kò lóye ṣe gbọ́ ẹ̀yin èèyàn mi ẹ wá farabalẹ̀ fa irun orí yín ẹ máa fa síbi tẹ́ ti máa rí gbá gbogbo ẹ̀ pátápátá ni máa fa tẹ́ bá ti wá fa ẹ wá bá mi wá oyin afárá oyin kò sóyin bẹ́ẹ̀ o afárá oyin pẹ̀lú ẹmu ògidì bí tẹ́ ti kó oyin náà lẹ́ ti máa bu ẹmu ẹ̀ ṣé ẹ bá mi lọ ẹ wá fi afárá oyin díẹ̀ fi tẹ́lẹ̀ inú akèrègbè akèrègbè ẹ̀ ti pálí pásá ẹ fi tẹ́lẹ̀ inú akèrègbè kẹ wá kó irun orí yẹn kẹ kó lè lórí tẹ́ bá ti wá kó lè lórí ẹ wá da oyin àwọn oyin òkú oyin tẹ́ kó lójú ẹmu yẹn ẹ bá mi dà lé lórí kẹ wá bu ẹmu ògidì díẹ̀ kẹ bù lé lórí kẹ wá kó afárá oyin tó kù ẹ bá mi kó bò mọ́lẹ̀ tẹ́ bá ti wá ṣètò ẹ̀yin èèyàn mi ẹ̀yin yá mi bàbá mi ẹ bá ti wá ṣe tán ẹ bá lọ gbé pamọ́ fún ọjọ́ 7 wàláì tàláì lẹ́yìn ọjọ́ kejì ẹ máa bá pé oyin yẹn á ti máa kùn nínú àdó yẹn gbogbo oyin tó kù yẹn á ti jí nínú àdó yẹn wọ́n bẹ̀ sí máa kùn wọ́n máa kùn tó bá ti wá ń kùn ẹ̀yin èèyàn mẹ́bàá mi dá sínú àpò ọparun gbogbo ọlá dá ọparun mọ̀ ọparun ni o babu ẹ máa bá mi dá sínú ẹ̀ tẹ́ bá ti wá dá sínú ẹ̀ ẹ bá mi dé pa tẹ́ bá ti fẹ́ lo iṣẹ́ yìí ẹ̀yin èèyàn mi ẹ bá ti fẹ́ lò ó yẹ yín ẹ bá mi ṣẹ́nu ọparun yẹn kò sáà tẹ́ ẹ lè ṣe bí cross bag ẹni oyin kì í tẹ̀dó kó mà ní afárá èmi ní afárá rẹ bí oyin bá ta ọba ṣe ka ẹ̀yin oyin mo fẹ́ kẹ́ gbèjà mi jà lónìí ẹ ṣí ẹnu àpò yẹn tẹ́ bá ti ṣí oyè yín ẹ máa dẹnu àpò ní ẹnu àpò apárun yẹn o ẹ bá ti fẹ́ lò lẹ́ máa ṣí kẹ́pẹ́ gbólóhùn tí mo sọ yìí wàláì tàláì súnmọ́ bí láì oyin máa dùn jáde ní tó bẹ̀rẹ̀ sí máa ta gbogbo èèyàn ẹ̀yin nìkan lè oyin òde ta láyé never kò lè ta yín torí orí yín lẹ lù sí kò lè ta yín bọ̀ tí gbogbo wọn tó bá ti wà láyìíká ibẹ̀ yẹn wọ́n ti fa agbẹ́gbá bẹ́ẹ̀ ni tẹ́ bá ti ní iṣẹ́ lọ́wọ́ ẹ ti ní agbára bẹ́ẹ̀ ni ara agbára tá a jogún bá lọ́wọ́ bàbá wa náà nìyẹn bẹ́ẹ̀ ni ẹ̀yin náà lọ ṣe kẹ́ lè gbìyànjú kó lè wà lọ́wọ́ yín ṣùgbọ́n má fi jalè ìwọ tó bá dẹ̀ fẹ́ kí iṣẹ́ ẹ̀ jẹ́ fún ẹ ìwọ tó bá fẹ́ kí iṣẹ́ ẹ̀ jẹ́ fún ẹ ṣé ẹ fọ́pọ̀ ènìyàn kó dẹ̀ kọ́mẹ́ǹtì lórí ẹ̀ kó dẹ̀ láìkẹ́ kó bá lè jẹ́ fún ẹ náà ni mo fi sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló dẹ̀ máa jẹ́ fún yín lágbára Ọlọ́run Elédùmarè bẹ́ẹ̀ bá ṣe ń ṣe á máa jẹ́ fún yín ni bẹ́ẹ̀ ni ṣùgbọ́n má fi ṣèkà mo bẹ̀ yín ni ẹ jọ̀ọ́ torí Ọlọ́run má fi ṣèkà ó máa jẹ́ fún yín ó dẹ̀ máa jẹ́ fún yín lágbára Ọlọ́run Elédùmarè fóònù nọ́mbà mi lè 08147728091 ìwọ tó bá lè ṣe mo lè bá ẹ ṣe mo lè bá ẹ ṣe ìyẹn ò kì í ṣe problem má bá ẹ ṣe tó adé ìlú tó wà dé bá bẹ́ẹ̀ ni mo sọ lẹ́ẹ̀kan sí 08147728091 fóònù nọ́mbà mi nìyẹn ó máa jẹ́ fún yín o